Ẹ̀yin tèmi báwo ni ṣàlàáfíà lẹ́wà ẹ kú bójú ọjọ́ ṣe rí a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin tèmi ó ṣe ń lọ lórí àwọn Yorùbá movies náà ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀yin tèmi a fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù Boju Boju apá kejì a fẹ́ sọ ọjọ́ tí apá kejì fíìmù yìí tí yóò jáde ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ kẹ́ máa bá wa lọ lórí ètò wa lẹ́nìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí tàbí ẹ̀ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa ọjọ́ tí apá kìíní fíìmù Boju Boju tí ó jáde ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wo fíìmù yìí ẹ gbìyànjú láti lọ wò ó lórí YouTube níbẹ̀ ni fíìmù náà níbẹ̀ ló ti ń ṣó ẹ̀yin tèmi a ó máa sọjọ́ náà fún yín báyìí next Thursday tí ó ń bọ̀ Thursday tí a fẹ́ mú yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní fíìmù Boju Boju apá kejì yóò jáde o ṣùgbọ́n a ó máa ṣe àwọn followers wa àwọn subscribers wa a ó máa ṣe wọ́n ní àǹfààní kan torí wípé tí fíìmù náà tí ó bá jáde a ó máa notify gbogbo wọn a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù Boju Boju tí ó bá ti jáde a ó máa notify wọn o so tí ẹ ò bá ti subscribe sí orí channel wa ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ báyìí a kò ní rí jù báyìí lọ ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.